Ají ṣe bí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì ojúmọ́ kọ̀ọ̀kan. bá mi o.
iná bara ń ta òjò pálámì ọkà yọ làálà. Mo ti ń rí iléeṣẹ́ tẹlifíṣàn nílẹ̀ yìí ni o ti rí iléeṣẹ́ tó dàbí Ajíṣebí Ọ̀yọ́ online television and radio. Àṣé lóòótọ́ ni pé orúkọ a máa rọmọ Ajíṣebí Ọ̀yọ́ online television and radio lẹ́lẹ́gbẹ́. Ṣé tàṣà ní ká sọ ni àbí ti ṣẹ̀ṣẹ̀ àbí tàwọn ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan tí ń kọ́ni lẹ́kọ̀ọ́ tí ń kọ́ni lọ́gbọ́n bá a ṣe ń gbélé ayé. Tí gbogbo wa náà lákò ti mọ̀ pé sanyán ni bàbá ẹ sọ àlárì ní bàbá ẹ wò ìlàsà àròkò níṣó lórí ọbẹ̀ nínú àwòtán gan. Ẹ yá tètè máa bọ̀ kẹ́ wá gbé polówó ọjà wá o. Ẹ máa gbé polówó ọjà yín bọ̀ kẹ́ lè bá ta wàràwàrà kájí ó lè máa bùgbà yín jẹ lójoojúmọ́. Ajíṣebí Ọ̀yọ́ online television and radio. Àṣé Ajíṣebí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ajíṣebí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá. Ajíṣebí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní